orúkọ tèmi ni ambassador Àkànmú Babátúndé ọ̀rọ̀pọ̀ PSC Ogokoro. Àṣà ó jẹ́ nǹkan tí a jogún bá lọ́wọ́ àwọn baba ńlá bàbá wa, lọ́wọ́ àwọn bàbá wa tí ó ń fini hàn káàkiri ibi tí èèyàn bá lọ àti àmì ibi tí èèyàn ti ń bọ̀, ọmọ ibi tó jẹ́ àti ìlú tó ti wá. Àwọn nǹkan tí a jogún bá lọ́wọ́ wọn náà nípa àṣà náà ni ohun tí à ń ṣe nínú ilé tí a ti wá, ní ìlú tá a ti wá, pàápàá èdè, nítorí èdè ó rọ̀ mọ́ àṣà, àṣà rọ̀ mọ́ èdè. Ibi tí ò bá ti sí èdè mi ò rò pé àṣà wà bẹ́ẹ̀, torí ẹ̀ ni wọ́n ṣe sọ pé ìlú tí ò sí òfin kò ṣẹ̀ṣẹ̀. So àṣà ni nǹkan tó máa fi ẹ̀wọ̀n ibi tó bá lọ nípasẹ̀ ìmúra ẹ̀, ìṣọwọ́ sọ̀rọ̀ ẹ̀, ìṣọwọ́ bánira tí a fi ń bára wa sọ̀rọ̀ ó máa hàn nínú ìwà wa àti ìṣe wa ni wọ́n máa fi mọ̀ pé ọmọ bíbá yìí. Ipa tí àṣà kó pọ̀ gan-an ní ilẹ̀ Yorùbá, kódà tí a bá ń sọ̀rọ̀ Yorùbá àṣà gangan ni, nítorí bí a ṣe ń ṣe ní ọ̀hún ó yàtọ̀ sí níbí. Òun a ṣe pè ní pé àṣà ilẹ̀ Yorùbá. Àṣà ilẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ níbi ọ̀rọ̀ sísọ, bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ìmúra ẹni. Tí àwọn ọkùnrin wa bá fẹ́ múra, a máa wọṣọ, a máa gẹ̀ fìlà. Àwọn obìnrin wa wọṣọ tó bu ara wọn, á rorò, wọn á yẹ àgègè. Ó fi hàn pé ọmọ ilẹ̀ bíbá ìwọ̀n tó jẹ́ Yorùbá. Ní ayé ìgbà kan, nínú àṣà ni ìlà kíkọ́ wà. Ọba ti kọlà láì tí ì sọ ibi tó ti wá gàba, ọmọ ìlú bíbá ìwọ̀n, agboolé bíbá ìlú ń kọlà ẹ̀. Ó fi ní hàn níbikíbi tí a bá lọ. Nípasẹ̀ ọ̀rọ̀ wa, ọ máa mọ̀ wípé ọmọ ilẹ̀ Yorùbá ni. Àpọ́nlé gbọ́dọ̀ wà ńbẹ̀. Ó ní bí a ṣe lè bára wa sọ̀rọ̀, ẹni tó jùyàn lọ, ẹni tá jọ jẹ́ sàwáwù àtẹni tá tó, òun ló ń fi ní wọn. Ọ̀pọ̀lọpọ̀ òbí gbogbo wa ni ọ̀pọ̀ tó ní gan wá ọ̀nà àti parẹ́ lóde òní nítorí àbìkítà nǹkan tí a ní mọ́, a ti gbà pé èèwọ̀ ni wọ́n. Àìmọye ohun tó jẹ́ àṣà wa tí a ti kà sí èèwọ̀ nípasẹ̀ oúnjẹ jíjẹ, ìmúra gan. Ọ̀pọ̀ èèyàn tó bá wọṣọ tó rán òfì dànsíkí, tó rán kẹ̀m̀bẹ̀ sí, tó gẹ fìlà, tó kó lẹ̀kẹ̀ sọ́rùn fi ṣẹ̀ṣọ́, ẹ̀ṣọ́ ni Yorùbá pè. Ṣùgbọ́n tó bá wọlé ní tó wọ̀ lọ́la, tó bá dọ̀tún làwọn àná ṣègùn ni. A ti kà ní èèwọ̀. Ìlà kíkọ a ti kà sóhun àìdá wípé òun bẹ̀wò ẹni jẹ́ ẹwà dẹ̀ nígbà yẹn, wọ́n ló lówó ní nkọlà ní ayé ìgbà yẹn. Bọ̀ ní ayé òde òní gbogbo àti pátì nítorí àwọn nǹkan táwọn wò tí èṣì àṣà wa, àṣà òkèrè kò jẹ́ ká bìkítà nǹkan tá ní mọ́. Bẹ́ẹ̀ni àìbìkítà èdè, àṣà wa, ìṣe wa, òun ni a fi sọ́ di èèwọ̀, ló fi wá mú wa lé ohun tí ó kàn wá, a fi wá ń sìngbà lábẹ́ nǹkan tí ò yẹ sí wa. Bẹ́ẹ̀ni, yóò tá bá wo èdè wa kì í ṣe wípé a ti rọ̀tì sẹ́gbẹ̀ẹ́ kan. Tá bá fẹ́ parọ́ tanra wa, tá bá fẹ́ sọ òótọ́ láti ṣíra wa yìí, èdè Yorùbá jẹ́ nǹkan tí ó ti ń parun nípasẹ̀ àìbìkítà mọ́, nípasẹ̀ wípé ànáni ẹ̀mú. Àwọn àgbàdẹ́ ní náni, òun á ní nàní. Èdè Yorùbá ànáni ẹ̀mú. Ó ti di nǹkan tó fi ń búni, tó fi ń yẹ̀yẹ́ èèyàn láwùjọ. Nǹkan tó bá fi ń búni, tó fi ń yẹ̀yẹ́ èèyàn, tó fi ń fi èèyàn ṣẹ̀sín. Mi ò rò pé ó tún lè wú ẹlòmíì lórí láti ṣe. Àbí ṣó lè wúyàn lórí gbà téèyàn wà láwùjọ tó sọ Yorùbá tí gbogbo adẹ́ náà ṣé wo ò gbẹ́yìnbó lọ skúl rárá ni, o ò kàwé rárá ni, ojú máa tì náà. Ò dẹ̀ sí bá ṣe fẹ́ ṣe bòlò tí ò ní rúgbẹ́, báwo la ṣe fẹ́ ṣe láàrin lè ṣe dé wa. Ó ti wá jẹ́ nǹkan tó wọ́n fi ń tini lójú. Ọ̀pọ̀ ọmọ ló ti di pé àmú wọn kúrò nílé ìwé ẹ̀kọ́ kan lọ sí ilé ìwé ẹ̀kọ́ mi kí wọ́n lè gbédè Gẹ̀ẹ́sì tó jẹ́ èdè òyìnbó, nítorí wípé àìnáni èdè wa mọ́ àti tún lọ fi owó ra èdè míì. Ọ̀pọ̀ òbí tọ́mọ bá ti léèwé dé, wọ́n á tún gba olùkọ́ míì tí ó máa kọ́ lédè Gẹ̀ẹ́sì lówó gọbọi kó lè gbàgbé èdè tiẹ̀. Ó ti di nǹkan tá a ti rọ́tì, ó ti di nǹkan tó ti ń parun, àfi tá bá fẹ́ tanra wa ní èdè Yorùbá.
àtúnṣe àwọn àgbà sọ wípé amúpẹ̀rù ẹwọ ó ní òkè lẹ́wọ̀ ẹ wò sàlẹ̀ ó ti bàjẹ́ láti ayé àwọn bàbá wa àwọn bàbá ńlá kù bàbá wa àwọn bàbá wa sẹ́yìn àbí tá bá fẹ́ parọ́ ní ayé ìgbà kan nígbà tí èdè ti ń parun ìgbà táwọn òyìnbó aláwọ̀ funfun ti wọlé tó ti di wípé nǹkan tí wọ́n ní wọ́n ti gbé fún wa láti fi gbà nǹkan ta ní láti fi ṣọrọ̀ ajé láti fi kó wa lẹ́rù ẹlẹ́ẹ̀kejì ó di wípé tá bá fẹ́ bá yín sọ̀rọ̀ tẹ́ bá ti rẹ̀ tó máa ṣe túmọ̀ èdè yẹn ààyàn ògbéfọ̀ wọ́n fẹ́ ṣe ààyàn ògbéfọ̀ ẹ̀ séde táwọn àwọn ò lè bá yín dòwò pọ̀ ó wá di nǹkan tí wọ́n wá sáké pé ṣé wọ́n gbéyìnbó sọ́mọ tí ẹ gbéyìnbó sọ́mọ tí ẹ gbéyìnbó àwa lọ́mú tó gbéyìnbó láti sọ bá wa sọ̀rọ̀ ẹ̀yà àti ìgbà yẹn ló ti ń di ìtìjú fún àwọn èèyàn pé òòrí gbogbo òwe tọ́mọ ẹ̀ka kò gbéyìnbó ibẹ̀ ló ti ń parun nítorí ẹ̀ ni mo ṣe sọ wípé amúkan ẹrù ẹwọ olókèlè wò ẹ̀wò sàlẹ̀ olóti wá di pé ọ̀pọ̀ àwọn bàbá ń kówó gọbọi lórí ọmọ láti lọ kàwé lórí nílùú míì lókè òkun láti lè gbọ́ èdè òyìnbó ó ti wá jẹ́ nǹkan tí ò nítumọ̀ mọ́ lónìí tá bá sọ wípé à ń ṣe àṣàdè pé à ń ṣe gbogbo nǹkan tí a bá ń ṣe tá bá sọ wípé à ń ṣe kò sí bí a ṣe fẹ́ sọ̀rọ̀ níbẹ̀ ọ̀pọ̀ èdè gẹ̀ẹ́sì la máa fi kí àwọn èèyàn káàbọ̀ èdè òyìnbó la máa fi sọ̀rọ̀ ńbẹ̀ nǹkan tí a pè ní àṣà ìmúra wa gan kò ní jọ ìmúra àṣà gbogbo àwọn kíní ti wọnú ara wọn ó ní kò jẹ́ kó nítumọ̀ ní ojú gbogbo wa mọ́ kò tẹ́ ẹ̀ jẹ́ kó rí wá wú nítorí nǹkan tí àwọn kan fi èdè gẹ̀ẹ́sì ṣe kódà ó lè má nítumọ̀ lójú àwọn èèyàn ṣùgbọ́n àwọn èèyàn sì pọ́nlé wọn ló kàwé pàmò èèyàn tó ń fi Yorùbá ṣe tiẹ̀ tó dẹ̀ nítumọ̀ ṣùgbọ́n tó rọ́ fi sọ́lẹ̀ pé tẹ́lẹ̀ kàwé rárá báyìí ṣá wọn ò ní fèdè yẹn pọ́nlé ìgbà tí èdè Yorùbá tí ó lè dá ó fẹsẹ̀ múlẹ̀ ó dẹ̀ ní ìtumọ̀ káàkiri gbogbo àgbáyé ó dijọ́ tí a bá pọ́nra wa ní pẹ̀lú èdè a máa ń yẹ̀yẹ́ ara wa nípasẹ̀ èdè wa àìmọye ọ̀gá iléeṣẹ́ tó jẹ́ Yorùbá ni tó bá wọ̀dọ̀ ẹ̀ tó bá sọ Yorùbá ayíwẹ̀ sọ́tọ̀ ni a ní irú ẹ̀kọ́ ló ń sọ èdè wa sí èdè wa kò síbi tí ó sì ó wọ́ lọ́wọ́ tèmi ó wọ́ lọ́wọ́ tiyín náà kò sí ọ̀pọ̀ òbí tó lè kówó lórí ọmọ táníkọ́ mọ́ máa sọ Yorùbá nulẹ̀ àfi tí a bá fẹ́ parọ́ tanra wa kò dẹ̀ sí nǹkan tá a fẹ́ fi rọ́ọ̀ṣì mọ́ ọ̀rọ̀ Ọlọ́run sọ pé àwọn èèyàn mi ṣègbé torí wọn kò ní ìmọ̀ kò sọ pé torí wọn kò kàwé kò sọ pé torí wọn kò ní owó lọ́wọ́ ó ní torí wọn kò ní ìmọ̀ àìnímọ̀ ló jẹ́ ká pàdánù nǹkan tí a ní tó fi wá ń dùn wá lónìí. tí Yorùbá fi lè padà sí ipò bí ò bá tẹ̀ ẹ́ wípé a múlẹ̀ ṣinṣin àmọ́ tó sì máa nẹ́nu níbikíbi tá a bá lọ ó dijọ́ tí wọ́n bá gbé Yorùbá tí wọ́n bá gbé sórí gbogbo èdè ní ilẹ̀ káàrọ̀-ò-jíire tí wọ́n dẹ̀ fi Yorùbá tí wọ́n fi ṣe àpọ́nlé àwọn tí wọ́n sọ tí wọ́n fi ń ṣe nǹkan kan yálà nǹkan míì tàbí nǹkan kejì tí wọ́n bá fi èdè yẹn tí wọ́n fi gbé oríyìn fún wọn tí gbogbo ayé rí ó máa wọn ẹlòmíì náà láti ṣe tí wọ́n bá ti gbóríyìn fún èdè yẹn tí kò tí ì sí oríyìn bẹ́ẹ̀ ká má parọ́ tanra wa ó máa mẹ́rin sí ni. lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí iṣẹ́ mi Ọlọ́run ló ń fúnyàn ṣe kì í ṣe mímọ̀ ṣe àánú Ọlọ́run iṣẹ́ adẹ́rìn-pòṣónú àbí òṣèré orí ìtàgé ó jẹ́ nǹkan tó dáa nítorí nǹkan tí ó múnú kéèyàn ń ṣe tínú àwọn èèyàn ń dùn sí nǹkan tí Ọlọ́run fẹ́ ni so ó jẹ́ nǹkan tó dára àmọ́ kò sí bí èèyàn ṣe fẹ́ rìn torí òní mi kò sí ẹ̀dá tí ò ní nǹkan tó ń là kọjá lórí iṣẹ́ ṣùgbọ́n tó bá kù díẹ̀ káàtó tàbí tí wọ́n ti rò pé báwo ló ṣe fẹ́ ṣe tọ́lọ́ bá ti lànà níbi tí kò sí ọ̀nà èèyàn ti yege. gẹ́gẹ́ bí gbogbo ayé ṣe mọ̀ tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú àlùbáríkà Ọlọ́run kò tí ì ṣe nǹkan tó pẹ́ mo lérò pé tí wọ́n bá ń sọ pé ògo kòró ó yẹ kí gbogbo èèyàn náà ti mọ̀ túmọ̀ ẹ̀ nítorí nǹkan tọ́mọdé mọ̀ tágbà mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lásìkò ìgbà tí wọ́n sọ pé kòró
kí gbogbo nǹkan tẹ́dà bá dẹ̀ ń ṣe láyè kí ó máa fi ẹnu tó dáa sọ̀rọ̀ síra ẹ̀. Kíní jẹ́ ẹ̀bùn tọ́lọ́run fún mi láti kékeré. Ibi tí bá wà bá ń ṣeré inú àwọn èèyàn máa dùn, a máa sọ̀rọ̀. So àsìkò kòró, nígbà kòró tó di pé ilà yìí lo onílé ń gbélé, olúkálùkù tó sínú ilé, àdẹ́ ìṣeré tiwa dẹ̀ fi ń múnura wa dùn gẹ́gẹ́ bí ṣe tiwa. Ibi tá bá wà ọ̀rọ̀ wà bẹ́ẹ̀. Ó dẹ̀ di pé ó dẹ̀ fi sórí íńtánẹ́ẹ̀tì, ló dẹ̀ fi di pé ó rìn káàkiri. Tí mo sọ wípé ayé ìgbà kan ni wọ́n máa ń dáṣà òsì kòrò òsì bò, àmọ́ nísìnyí tí kòrò dé, kòrò ṣe kí ni, kòrò dowó. Pé àìmọye tó ti dolówó tó ti là nípasẹ̀ kòrò. Ìgbà yẹn ló jẹ́ pé àwọn èèyàn ń dá owó fún àwọn ìjọba tó yẹ kó tún gbọ́ wa. Àwọn èèyàn tún ṣe kí ni, wọ́n tún fún wọn ọ̀nà àtijẹ́ kan nílé yìí. Tó bá jẹ́ bẹ́ẹ̀, Ọlọ́run tó ṣe kòrò lólógo púpọ̀, ó ṣe mí náà lólógo púpọ̀. Ọlọ́run ṣe ṣámísì náà nìyẹn, ibẹ̀ lógo kòrò ti tàn. Níwọ̀n tá ti bẹ̀rẹ̀ náà, a ti bá àwọn èèyàn, nítorí ọ̀tọ̀ lèrò ọ̀tọ̀ lèèyàn, a ti bá àwọn èèyàn ṣiṣẹ́. Mo ti bá Mr. Olúmídé ṣiṣẹ́, actor Olúmídé. Mo ti bá ambassador Saheed Balógun àtijọ́ ṣiṣẹ́. Actor Ọlámilékan Látúnjí Lóko bàbá àtijọ́ ṣiṣẹ́. Siro Makalaki àtijọ́ ṣiṣẹ́. Okele Babátúndé Usman, ó tí gbogbo ayé mọ̀ sí Okele, so bàbá àtijọ́ ṣiṣẹ́. So bẹ́ẹ̀ lọ, mo ti bá àwọn èèyàn ṣiṣẹ́ dáadáa. Ní tèmi, mi ò tí ì rí ìdojúkọ kan gbòógì bẹ́ẹ̀, nítorí tí ó bá ti ń di pé tá bá ti ń ronú pé báwo la ṣe fẹ́ ṣe tí nǹkan kan tó ń ṣe bákan bákan, Ọlọ́run máa ń gbérànlọ́wọ́ dìde níbòmí tó dẹ̀ jẹ́ kó tún máa wá rọ̀ wá lọ́rùn ju àtẹ̀yìn lọ. Ní ẹlẹ́ẹ̀kejì nípa àdojúkọ àbí àìrí ìdojúkọ, mò ń ṣe níwọ̀ntúnwọ̀nsì kó bá má kọjá agbára mi. Ó ní ó fi dàbí ìgbà wípé ó rọ̀ wá lọ́rùn pẹ̀lú àánú Ọlọ́run. Èèyàn tí mò ń wò, kí Ọlọ́run bá mi fi ọ̀run kẹ́, bó ti di olóògbé, ó ní Gbénga Adébóyè Gbéngbétìèlè. Ó ní mo máa ń wò, nítorí àtilẹ̀ náà mo ti máa ń pa ọ̀nà tiẹ̀ ó yàtọ̀ sí àná àwọn tó kù. Kò dẹ̀ síbi tó lọ, ó máa jẹ́ kó mọ̀ pé ọmọ Yorùbá ó ní àwọn. Fún gbogbo wa, kì í ṣe fún ọ̀dọ́ òní nìkan, fún gbogbo èèyàn tó sì wà nú ayé lénìí. Nítorí nǹkan tí ọ̀pọ̀ ń wò lénìí, nǹkan tí ọ̀pọ̀ ń rí lénìí, ó kọjá agbára wa. Mo fẹ́ dogún, mo fẹ́ dọgbọ̀n, mo fẹ́ kí gbogbo ayé tó mi lọ́wọ́, mo dẹ̀ fẹ́ dàbí àwọn kan. Ìgbà tásìkò ń kálukú ni o. Bíbélì sọ wípé ohun gbogbo ló nígbà tí àkókò tiẹ̀. Àwọn tí a kọjú mọ́lẹ́dì tó wà lójú agbo, tó bá jó tán àwọn kan náà tó sì máa jó. Téèyàn bá dẹ̀ ṣe nǹkan tí ò yẹ̀yàn lásìkò tí ò tí ì yẹ tó ń le, ò ní padà yẹ náà ni o. Sùúrù, àforítì àti mọ̀ọ́bára ẹni olókògbò ẹ̀já. Tí wọ́n bá ti ní sùúrù pẹ̀lú ìtọ́lọ̀ ṣe fún, tó dẹ̀ ń dúpẹ́, tó ní àforítì lọ́nà tó wá mọ̀ọ́bára rẹ̀ tí ò kọjá agbára rẹ̀, ọjọ́ kan ọ̀nà máa yin Ọlọ́run lógo níbẹ̀. Lágbára Ọlọ́run, Àṣàwà TV network tí gbogbo ayé ń wò báyìí, ayé máa mọ̀ káàkiri gbogbo àgbáyé. Lọ́jọ́ kìíní àná, eré àti àwàdà la fi ṣe. Mo ní Ọlọ́run tó ṣe kòrò lólógo púpọ̀, ó ṣe mí náà ní ògo, kógo mi dàbí ògo kòrò. Ọlọ́run dẹ̀ fi àṣẹ sí ìlú tí mi ò dé, tí mi ò gbọ́ rí gan, wọ́n ń pè mí bẹ́ẹ̀, àjọ ń sọ̀rọ̀, ń gbéṣẹ́ fún mi. Láti òní ìlọ, Àṣàwà TV network, orúkọ tiẹ̀ náà máa tàn káàkiri àgbáláyé bí ògo kòrò, lágbára Ọlọ́run.